Viewers at home, how are you? There's another video coming your way on Yoruba Gbode by Oluremi Afolabi, where we teach ourselves how to write, speak fluently Yoruba language. And that's why we touch all the aspects of Yoruba language. The three aspects of it: the grammar aspects, the cultural aspects, and the literature aspects of the language. Don't forget, we are still on the grammar aspects, and we are just looking at different words in English language and how we pronounce them. Today in this video, we want to see Yoruba words for travels. Yoruba word for travels. That's what we just want to look at. And when you want to travel, you can travel by land, you can travel by sea, you can travel by air. So we want to see some words and how we pronounce them in English language and Yoruba language that can help us anytime we want to travel out or go out for vacation. Mo tún kí wa káàbọ̀ sórí ìkànnì Yoruba Gbode, níbi tá a ti ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ àṣà literature Yorùbá. Tẹ́ ẹ bá dẹ̀ gbàgbé orí grammar náà la ṣe wà. A wá wo àwọn ọ̀rọ̀ èdè Gẹ̀ẹ́sì àti bí a ti ń pè wọ́n nínú èdè Yorùbá. Lórí fídíò tòní, ohun tí a fẹ́ yẹ̀wò náà ni àwọn ọ̀rọ̀ tí a ń bá pàdé nígbà tá a bá fẹ́ rin ìrìn àjò. Àwọn la fẹ́ wò. Tá a bá sọ ní ti ìrìn àjò, a lè lọ lójú òfurufú, a lè lọ lórí ilẹ̀, a sì lè lọ lórí omi. Kí ni àwọn gíríkì ọ̀rọ̀ tá a bá pàdé nígbà tá a bá fẹ́ rin ìrìn àjò wa? Ó yá, ẹ jẹ́ ká ká lọ nínú fídíò tòní. Ṣùgbọ́n orúkọ mi ò tí ì yí padà o. Olúrẹ̀mí aya Afọlábí. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ iṣẹ́ tòní. Let's look at words like car, ọkọ̀ ayọ́kẹ́lẹ́, car, ọkọ̀ ayọ́kẹ́lẹ́, bus, ọkọ̀, better still, bus. But when we talk of bus, we have a private bus, we have a public bus. Talk of public bus, say ọkọ̀ akérò, bus, ọkọ̀. Public bus, ọkọ̀ akérò. Taxi, ọkọ̀ ajé ìgboro. Taxi, ọkọ̀ ajé ìgboro. Bus stop, ibùdókọ̀. Bus stop, ibùdókọ̀. Driver, awakọ̀. Àwọn mìíràn tún ní atukọ̀. Conductor, agbowó ọkọ̀. Transport fare, owó ọkọ̀. Let's look at tickets, ìwé ìfiwọlé, ìwé àfiwọlé sínú ọkọ̀, ìwé àfiwọlé sínú ọkọ̀. It may be in the bus, it may be even by aircraft. Ìwé àfiwọlé sínú ọkọ̀. That's your ticket. Train, ọkọ̀ ojú irin. Train, ọkọ̀ ojú irin. And we have station, train stations, ibùdókọ̀ ọkọ̀ ojú irin.
that is where train stops. Train station, ibùdókọ̀ ọkọ̀ ojú irin. Aircraft, ọkọ̀ bàálù. Flight, ìgbérasókè. Airport, pápákọ̀ bàálù tàbí pápákọ̀ ọkọ̀ òfurufú. Take off, ìgbérasókè ọkọ̀ òfurufú. Runway, ojú òpópónà ọkọ̀ òfurufú. Landing, ìsọ̀kalẹ̀ ọkọ̀ òfurufú. Pilots, awakọ̀ ọkọ̀ òfurufú. Helpdesk, ibùdó ìrànlọ́wọ́, where you can go and ask for anything you feel you are confused, you don't know. Cargo, ọkọ̀ akẹ́rù òfurufú. Cargo, ọkọ̀ akẹ́rù òfurufú. Passport, ìwé ìrìnnà. Ìwé ìrìnnà. Custom, àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè. Ẹ̀ṣọ́ aṣọ́bodè. Custom, ẹ̀ṣọ́ aṣọ́bodè. Tourism, ìrìn àjò afẹ́. Reservation, ìgbà àyè sílẹ̀. Ìgbà àyè sílẹ̀. Travel agents, olùrànlọ́wọ́ ìrìn àjò. Tourist attractions, àwọn ibi tó fani mọ́ra nínú ìrìn àjò. Tourist attraction, àwọn ibi tó fani mọ́ra nínú ìrìn àjò. Ship, ọkọ̀ ojú omi. Captain, olórí ọkọ̀ ojú omi. Port, ibùdó. These are few of words that we make use of when we want to travel. We should know how we call them in Yoruba language. Díẹ̀ ni wọ̀nyí nínú àwọn nta ò lè ṣàì má bá pàdé tá a bá ti sọ pé à ń lọ nínú ìrìn àjò wa. A kàn fẹ́ ká lóye lórí wọn tá a bá ń gbọ́ wọn lédè Gẹ̀ẹ́sì, ká mọ̀ bá àti pè é lédè Yorùbá, kí Yorùbá wa lè ní kó lè dúró, kó lè jiná, kó lè múná dùn. Ẹ̀yin ará, ṣe ń gbádùn fídíò yìí? Ohun kan tẹ́ ẹ ní ṣe náà ni wípé ẹ kàn tẹ bọ́tìnì pupa yẹn, subscribe, like, share. So if you find this video very interesting, all you can do is to subscribe, like and share. And I will see you in my next video. Till then, be good.